àwọn èèyàn mọ̀ àṣírí ẹwà baba mudirul markaz. Baba mudirul markaz is not a taker, he's a giver. Mudiru bó ṣe wà yẹn láti gbà tá ti wà ń kékeré wàláhì ní ti máa ń fún yàn. Kódà nígbà tí mo pàtàkì kanjọ́ kan lójú wọn mo nígbà tí mo wà léèwé ọ̀rọ̀ lágbára. Nígbà tí mo wà léèwé báàgì wù mí báàgì kan wà táwọn àwọn ẹgbẹ́ mi máa ń lò mo sì lọ bá Mudiru mo ní àti bàtà wọ́n sì rà fún mi. Nígbà tó wáyé mo padà wá ro kíní ẹ pé ibo ni Mudiru ti rówó torí tíṣà ni wọ́n ní bíbá yín gbà yín tíṣà náà ni wọ́n kú lọ bòmí bíbá yín náà lọ bàbá fi wọ́n sí. Wọ́n sì sọ fún ara wọn ni wọ́n sọ fún mi èdè tí bàbá fi fi àwọn síbẹ̀ fúnra ara wọn. Wọ́n wá fún mi lówó oúnjẹ náà mo sì lọ bẹ́ẹ̀ nìkan nínú àwọn ikhwa wa òní no kíníkan èmi ò gbàgbé tiẹ̀ náà o. lahu haqqun wa laysa alayhi haqqun. ò gbàgbé tiẹ̀ náà o. wa mahma qala fal hasanu li jami'. sálárì Mudiru ò lè ká àwọn nǹkan tí wọ́n rà fún mi gbà wọn. Allahu Akbar. Bẹ́ẹ̀ sì ni wọn ò mọ jálàbí ṣe. Àwọn bàbá wa Sàrújì ni wọ́n máa ń bá wọn ṣe jálàbí àti Nakibul Ashraf àṣírí tó wà ń bẹ̀rù. الرسول يرى حقوقا عليه لغيره وهو الرسول. ẹ̀rí eléyìí táwa ń ṣe yìí èmi ò mọ tẹ́lẹ̀ omi o gbogbo ẹ̀yin tẹ́ wa mi báyìí ẹ deserve kákì èmi ò ní nǹkan kan tí mo fẹ́ sọ níbi báyìí kò sí wáàsí kankan Jackman ti sọ̀rọ̀ ó ti ṣe wáàsí àwọn èèyàn ti afa Hariri yẹn ọ̀hún àjábà mi ó sọ̀rọ̀ tó dáa gan lórí ẹ̀ pé in fact mo sáyìn sí ọ̀rọ̀ rẹ̀ so èyí tèmi ó ṣe náà ni pé kí n dúpẹ́ ọlọ́mọdé àrí láburú ọmọ ọlọ́mọ kánibà ṣe mú lọ́hùn laburu bá ṣe ọlọ́run má fa burú ṣe má fa burú ṣọmọ ẹnìkan kan wa orúkọ wa ni ọrùn wa ni so ìwọ tó wá ṣerú yẹn fún wa ó gbọ́dọ̀ ṣoríire lójú wa báyìí náà ni. wa ma kana lawlahu liyanfa'a awwalun idha lam yuzayyin awwalal majdi akhirun. kò sí baba mudirul markaz gbogbo àwọn bàbá yìí tí wọ́n kún bàbá mudirul markaz àtẹ̀yìntẹ̀ tún kún àwọn bàbá yìí torí mo wo Bashari nígbà tí a jọ wà ní orílẹ̀ njó ni mo wá rí i pé wọ́n ti jòkó pẹ́ ojú fèmí náà èmi fẹ́ dìde àmọ́ mo wá wò pé ẹ má jẹ́ ń ṣe bẹ́ẹ̀ yẹn wa ma kana. لعمرك ما الأبصار تنفع أهلها إذا لم يكن للمبصرين بصائر. ẹ̀rí tí o bá ṣe bàbá Mudiru ma kana lawla'u liyanfa'a awwalan bí o bá ṣe bàbá Mudirul Markaz ni gbogbo iṣẹ́ tí bàbá ṣe kò bá bàjẹ́. إذا لم يزين أول المجد آخر لعمرك ما fara rẹ balẹ̀ الأبصار kí ló ń bẹ fún túnkẹ́. إذا لم يزين أول المجد آخر وما كان لولاه لينفع أول. ẹ̀rí bí o bá ṣe wàhálà tí bàbá Mudiru dúró ń bì báyìí èmi o kò sí nǹkan kan tẹ́ mi máa ń rí lára bàbá Mudirul Markaz ju Sheikh Adam lọ torí wàláhì mo fẹ́ràn bàbá mi gan
ìtorí pé mo mọ̀ pé abiyamọ ni bàbá mi mo dẹ̀ mọ̀ mu'ashara mo mọ̀ bí bàbá mi ṣe pẹ̀lú mi bàbá bá bẹ̀ mí ní nǹkan wọ́n tún bàbá gbogbo wa náà ni Sheikh Adam ń ṣe landlord lókè Saruji ń ṣe landlord ní gbogbo sálẹ̀. وما كان لولاه لينفع أول إذا لم يزين bàbá yìí sì bá dùn. أول المجد آخر. ẹ̀rí bí o bá ṣe bẹ́ẹ̀ ó yẹ kí èèyàn pt mudiru tí o bá ẹni tó bá dé tí o bá ṣe tẹni tó dé iṣẹ́ tí wọ́n ṣe ẹni tó ṣiṣẹ́ iwájú yẹn tẹni tó dé yẹn tí o bá zàyànà rẹ̀ àwọn èèyàn ní iṣẹ́ iwájú yẹn mọ́. لعمرك ما الأبصار تنفع. lásìkò tó jásí wípé àwọn èèyàn wọ́n ti fẹ́ pa asaru Sheikh Adam rẹ̀. èmi ò mọ̀ wípé àwọn husadu Sheikh Adam mi mọ̀ ẹ́ kí wọ́n pọ̀ tó bẹ́ẹ̀. ìgbà tí wọ́n ń jáde kí ló dé kí la gbà lọ́wọ́ yín kí la rà lọ́dọ̀ yín tó báyìí. mo wá rí i pé amágbàtà ti mọ̀ wípé bóore bá ṣe pọ̀ tó náà ni abínú ẹni ó pọ̀ tó. لعمرك ما الأبصار تنفع أهلها إذا kò wá sí ká ní njọ́ tí wàhálà yẹn ń ṣẹlẹ̀ tó ń ṣẹlẹ̀ gbogbo àwọn bàbá wa yìí náà bá sá lọ ni àbí wọ́n dún kòkò mẹ́lòmíì àbí wọ́n lẹ̀ nǹkan mẹ́lòmíì àbí wọ́n bẹ́ lòmíì ló wá sá lọ àwọn mélòó ni ó kù. àwọn ò sì tí ì gbó. àwa sẹ́mi tí mo ti mójútó ànlòdè kiri tó ti mọ́ mi lára. sáwọn àtàwọn tó jẹ́ sí wípé a ti fi àsìkò kan lọ Cairo àtúfò àsìkò kan lọ bì kan kò sí ẹni tó bá mọ̀ wípé kò sí nǹkan kan tí ń dàrú nínú ilé rẹ̀ ní máa ń rìn káàkiri. وهل ينفع الخطي غير مثقف. torí bẹ́ẹ̀ mo kí gbogbo yín. وتظهر إلا wípé ẹ ṣiṣẹ́ bẹ́ẹ̀ ọlọ́run san yín lẹ́san afa wa Mashood ọlọ́run san yín lẹ́san. àmín. afa wa Ojibara náà ṣẹ̀ṣẹ̀ wọlé mo kí yín. mo wá fẹ́ darí ọ̀rọ̀ mi sọ́dọ̀ baba wa Mudirul Markaz. ẹ̀kọ́ tẹ̀mí kọ́ lára baba wa Mudirul Markaz. nígbà tí mo wà ní Markaz baba wa afa wa aribi wọn wọlé lẹ́ẹ̀kan ìwọ̀n sọ fún afa wa Jackman mo ní gbogbo àwọn afa wa Markaz mo ní gbogbo wọn ni wọ́n try tí Saruji bá ń kọ́ yín wọ́n tún máa entertain yín tí wọ́n máa àyífáwù tí wọ́n máa lọ tí wọ́n máa bí Saruji ṣe ń ṣe náà ni wọ́n máa ṣe. dìsín wọ́n ṣe bẹ́ẹ̀ dìsín tí yẹ pé àwọn èèyàn náà tó bá ní orí rẹ fẹ́ kú ó ṣàwo tíátà díẹ̀ tó tíátà wọn ò mọ̀ ẹ́rẹ́ tí ń lé bẹ́ẹ̀ náà wà ní bàbá wa yìí bàbá wa Aribi Ọlọ́run fún bàbá yẹn ní làákàyè gan àti gbogbo àwọn afá wa tàbá wa wà nínú dára pẹ̀lú wọn torí mi máa wà nínú dára pẹ̀lú wọn pẹ̀lú bàbá wa Mudirul Markaz wọ́n bẹ̀rẹ̀ nìkọ́ṣ ìmọ̀ wa wo Mudiru báyìí Aribi ó lọ jámíà wọ́n lọ jámíà wọ́n dé Mudirul Markaz yìí náà wà yìí wọ́n ń ṣe ìjáàbù kan njọ́ kan mo wá béèrè lọ́wọ́ bàbá Mudirul Markaz wọ́n wá ní wọ́n ní bàbá ló sọ bẹ́ẹ̀ fáwọn káwọn dúró ń bí báyìí wọ́n wá ka orin kan fún mi wọ́n ní wa man yaktarib yahsabu aduwan sadiqahu wa ma lam yukarrim nafsahu la yukarrami. wa man yaktarib yahsabu aduwan sadiqahu
صديقه ومن لم يكرم نفسه لا يكرم. ìfẹ́ Sheikh Adam ìfẹ́ bàbá èyí tẹ́mi máa ń sọ fún àwọn èèyàn nu tọ́ba ní kílè mi àti Mudiru fi papọ̀ èmi fẹ́ràn bàbá tèmi o èmi ò sọ ẹlòmí o mo tẹ̀ ti sọ wípé tahammal azimal jurmi mimman tuhibbuhu wa in kunta mazluman fakul ana zalimun. تحمل عظيم الجرم مما تحبه وإن كنت مظلوما فقل أنا ظالم المجد عوفيا. ìwọ gbé ń tẹ̀. تحمل عظيم الذنب ممن تحبه وإن كنت مظلوما فقل أنا ظالم فإنك الآن تغفر الذنب في الهوى يفارقك من تهوى وأنفك راغم. ọlọ́run má jẹ́ àti ìmọ̀ iye ara wa nísìn. آمين. àmọ́ iye Mudiru nísìn. ọlọ́run àti ìmọ̀ iye wọn tó. ọlọ́run má jẹ́ àti ìmọ̀ iye Mudiru nísìn. آمين. ọlọ́run jẹ́ kẹ́mi Mudiru ogun dáadáa. آمين. ibi kan jẹ́mi àti wọ́n ti jọ pàdé nìyẹn pé ibi báyìí mọ́ríkàsì gbogbo ẹni tó ń bá mọ́ríkàsì yìí ṣọ̀tá o èmi àti àlè ìṣọ̀rẹ́ èmi ìṣọ́ máa lé o. èmi o gbogbo ẹni tó bá sì ní dóòlè òun ò mọ bá Mudiru ṣọ̀tá èmi àti àlè ìṣọ̀rẹ́. akramakumullah. bàbá rí bàbá mọ́. Allah. ó yẹ ká mẹ́tọ́ wa. Allah. bàbá rí bàbá mọ́. Allah. ó yẹ ká mẹ́tọ́ wa. Allah. ká tọrọ ìkẹ́ fún Adamali lórí. Allah. La ilaha illallah. La ilaha illallah. لا إله إلا الله محمد رسول الله. بابا بابا ما يا سلام سلم الله من جميع السوء الله عدم الإسلام شيخي عدمني الله يا إلهي فرحم الله شيخنا الإلوري ابن عبد الله صدق